ẹ̀yin èèyàn wa orí ìkànnì Blood Space TV náà la máa wà ní Ajíbóyè la gbé wá sí orí channel wa tó jẹ́ ìyàwó fún actor Ṣẹ́gun Ògúngbè ó wá láti wá sọ àwọn ọ̀rọ̀ nípa bó ṣe fi ọkọ ilẹ̀ àti àwọn tó yẹ pé wọ́n ń búlẹ̀ náà pé ó ṣe fi ọkọ lẹ̀ so ó lọ́rọ̀ tó pọ̀ tó fẹ́ sọ so ẹjọ́ ẹ bá farabalẹ̀ ká gbọ́ ohun tí ó fẹ́ sọ kẹ́ bá rẹ̀ tí ń gbọ́ ẹ má gbàgbé láti bá wa subscribe kẹ́ bá wa share kẹ́ bá wa like ẹ ṣeun. Kí ló ṣẹlẹ̀ gógó? Mi ò fẹ́ sọ̀rọ̀ láti jọ because I'm tired. Why? Ẹ̀ẹ́dẹ̀jọ́ torí Ọlọ́run ẹ̀ mọ̀ kan tí mò ń go through lábẹ́lẹ̀ ẹ̀ mọ̀ kan tí mò ń face every day. Why? You guys should leave me alone. Ṣé dandan wà nínú marriage ni? Lẹ́ni mi àti ẹ̀kọ́ àti wed. Married a kàn bímọ fúnra wa lásán ni. Ẹ jọ kí ni ìyẹn fi ní ìkọ̀kọ̀ ṣe? Mo dẹ̀ wọ́n pé kí n lóyè àti fún ọ́n ní ti ètò fún wa pẹ̀lú ẹ̀ ni mo fi lóyè àti Ṣẹ́gun. Ó dẹ̀ wọ́n pé kẹ̀kọ́ tó ń bẹ fi san fún mi nìyẹn. Mo dẹ̀ okay mi ò lè bẹ́ẹ̀ pretend because I love him so much ìgbà tí mo wà pẹ̀lú ẹ̀ mi ò lè bẹ́ẹ̀ pretend Ṣẹ́gun. Nígbà tí ó dẹ̀ síbẹ̀ wọ́n ti rò pé ó ti ṣe nǹkan tó hurt mi kí ni yẹn ò lè kó nínú heart mi now. Okay, the only thing on the pekaluku ma lo jeje se ro po wu mi ni. It is not easy ọmọ méjì kò easy now. It is not easy. Show what school ni kin so la mo se ma je mo ma wo so mo ma live fine. Kí ló wá ṣẹlẹ̀? You guys should stop all this. Ẹ jọ̀ọ́ en tí wọ́n bá ti fẹ́ gbé sí tí ye ò fẹ́ fojú sunkún ẹ̀. Kó stop láti máa bully mi and mo dem pa àwọn olórí revans gidi wọ́n ṣe nǹkan burúkú ẹ̀yin olórí burúkú náà lẹ always máa ṣe gbogbo nǹkan báyìí ẹ dẹ̀ ilé mi tẹ́ bá fẹ́ kọ́lọ̀ ń ba ayé yín jẹ́ tẹ́ fẹ́ kí òkú ọ̀run fìyà jẹ yín ẹ dẹ̀ ilé you guys should leave me alone kí ló ṣẹlẹ̀. Why all this? Ọkùnrin tó respect me and you want me to die there kí ló ṣẹlẹ̀. After my mom final burial, ni mo ní tó sọ grand interview tó ti ṣe oríṣiríṣi nǹkan. Nǹkan tí mi ò sọ tí mi ò ṣe and our family ẹ̀ náà dẹ̀ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. They know how much mo yẹ try ìtọ́nu family yìí. Our family ẹ̀ mọ̀ Ṣẹ́gun. Àdàbí ló kù. Àdàbí tó ẹ pé nǹkan tí bẹ̀rẹ̀ fi separate. Tó ẹ pé kò ṣe wọ́n ló fà ló kù. Àdàbí ló kù because àwọn lẹ́sìn mo máa ń lè sọ pé ṣó ṣe mí kí ló ṣe fún mi. Because mo rí pé hatred yẹn ti fẹ́ máa wá láàrin mi àtẹ and I called the Ṣẹ́gun okay kí ló ṣe fún mi why ti mo fẹ́ máa hate ẹ what happen now olóò ṣe kọ́kọ́ fún mi láì mọ̀ pé wọ́n kọ́kọ́ ló ṣe kọ́ lè kó ẹ̀dá tó dọ̀gbọ̀ aláyẹ̀ sílẹ̀ kí ló dé ṣó fẹ́ pa mí ni kí ló ṣẹlẹ̀ o de play pity card ní social media ke mo le ma wo pé you are a calm guy be mi ni mo jẹ̀bi wọ́n de mo ku gogogogo lo fún ara ẹ dá wala sílẹ̀ ṣé kí kú sọ́dọ̀ ẹ ni ṣé mo try fún ẹ ni ṣé wọ́n lọ fún mi na kí ló fún mi ṣé gbogbo ẹ pé before we met each other I'm a producer mo ti produce like 4 movies like 5 movies kí tó mọ̀ ẹ rárá ìgbà náà wọ́n gbé pé ọmọ ṣẹ́ ẹ ni mí ibo lè mi àtẹ́tí mo àti mo tọmọ ṣẹ́ ẹ why are you lying owó tẹ́ kó bọ́ta kó sọ òtọ́rọ̀ pé okay this is what is going on o this is what happen o kó tẹ́ dára ti protect me protect me ọjọ́ bẹ́ẹ̀ ni olú MC Olúọmọ mo expect pé kó lu MC happy birthday because bẹ́ẹ̀ ṣe máa ń ra yín every year nìyẹn MC wọn lè máa lù ẹ̀ ìwọ náà lè máa lù almost everything ẹ fi mi sílẹ̀ kí ló dé fẹ́ pa mí ni ọmọ méjì rẹ̀ bọ́yìí láti máa tẹ́kẹ̀ rí kí ló dé síbẹ̀síbẹ̀ ọkùnrin yẹn ò ní appreciate yín kí ló ṣẹlẹ̀ bọ́lá tó máa ṣàlù lémi wọ́n máa mú lẹ́sùn ní ṣíṣe àwọn ọmọ mi wọ́n máa bá mi sùn kí ló dé nínú kéèsì yẹn náà ìkànnì wọn náà tó bá sùn lẹ́yìn náà ó tún ṣẹ́yìn fún tí mo tún mọ̀ kí ló ṣẹlẹ̀ ṣó fẹ́ pa mí ní Ṣẹ́gun ẹ̀dẹ̀ ní kí n máa sọ̀rọ̀ mo náà mo ṣẹ́mi tó ṣẹ́yìn fún náà kí ló ṣẹlẹ̀ Ṣẹ́gun tó fẹ́ bà ayé mi jẹ́ ni leave me alone go away I
am not interested anymore. Mi ò ṣe. Mi ò ṣe. Nítorí mo ti káwọn ọmọ kúrò lórí ẹ̀dọ́ sí. Kí ló ò ṣe kọ́kọ́ fún ọ̀nà o? Bọ́ ó ti mọ́ra. Tó tẹ́lẹ̀ náà, a lot ni mo ń ṣe. So kò sí problem. Ọlọ́run àwọn ọmọ mi sì fún mi wọ́n lójú máa tì. Because wọ́n kọ́ ló ń dá a lot sílẹ̀ ń bẹ̀. Àwọn committee ẹ̀kọ́ sọ lórí social media wọ́n máa sọ. They will not attack me. Oh, wà ní ẹ̀sán ọkọlẹ̀ lórí ìkànnì Ṣẹ́gun. Àdàbí tí wọ́n bẹ̀ finú méjì lòlókù. Ọlọ́run bá nìkan ló máa dá fún ẹ. Àdàbí tó ẹgbẹ́ kò ṣe ni máa wá fẹ́ ní gbogbo ọjọ́ ayé ẹ̀ lókù. Ṣẹ́gun Ògúngbè àdàbí. Ṣé by force ni? Marry tẹ́lẹ̀ now. Marry now. Leave me alone. We are not married before. So what happened? Ṣé mi lè lọ fún mi lọ tó bá wù mí ni? Kí ló ṣẹlẹ̀ ṣé mo ń ṣe adult ni? I don't want to talk. Ẹ má provoke me kí n sọ̀rọ̀ o. I don't want to talk. Kí ló ṣẹlẹ̀? Mi ò ní saint ni mi ò ṣe saint now. Bọ́dí tó bá fẹ́ ṣe pẹ̀lú jẹ́kí kò tó fẹ́ ṣe jẹ́ kó neat. Then fún ìyàwó ẹ̀ ní respect. Or anybody tó bá bí wọn fẹ́ tẹ́tọ́ ń gbé. Fún ní respect tó bá deserve. Lọ ṣòṣe síwájú. Everybody wá wò mí bí wèrè lábẹ́kúta bí pé ó mọ̀ náà ó kàn pretend ni. Nǹkan tí mi ò mọ̀ rí for years. Gbẹ̀gẹ́ tó bá blame mi. Tó blame fún nǹkan tí mi ò ṣe tó ń bú mi tó ń bully mi. Ọlọ́run á bá ti yín jẹ́ tọmọtọmọ ni. Lágbára Ọlọ́run. Mo gbé yín dẹ̀ mọ̀ pé lóòótọ́ ọ̀rọ̀ bó ṣe ilé lẹ́yìn. Ọlọ́run wà pẹ̀lú yẹn ní fojú sunkún ọmọ yín.